mbẹ tí wọn máa kọ aba nígbà tá mbẹ kékèké bó sọ ma pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Emirates yìí náà bá orin àkọ́kọ́ ni kí wọ́n máa wí pé ẹnì sún nílọrin òwe ẹnì sún nílọrin òwa Ìlọrin àfáàjà ẹnì sún nílọ ẹnì sún nílọrin òwe ẹnì sún nílọrin òwe Ìlọrin àfáàjà ẹnì ó tó tẹ́rí orin òun ti dùn dáadáa tó dùn ní kì í sọ máa lọ ní lọ́kọ́ àwọn alẹ́ Yorùbá ni wọ́n kọ́ fún ọ̀tẹ̀ ni wọ́n kọ́ láti àtàkì Ìlọrin ni torí wípé èèmù wọn ni wípé ntí wọ́n bá wá jà fún ni pé Ìlọrin ṣe lè di tàbá Alimi tó yẹ pé Àfànjá ṣáájú ṣé wà Alimi débẹ̀ wọn wá mọ̀ wípé àfa Alimi Àfànjá padà di ọmọ kéwù Sheikh Alimi ó ti yé báwọn gbólóhùn ẹni sóní lọrin ni Ìlọrin Àfànjá ẹni sóní lọrin àti gbọ́ bẹ́ẹ̀ àmọ́ kò sí lọrin kan tọkọkọ ẹni wípé ẹni sóní wọ́n pè ibẹ̀ láti mọ̀ wípé àwọn tọkọ orin yẹn wọ́n yé òkèèrè wọn wà ní ẹni sóní lọrin tọ́bájọ́ máa lọrin lọ́kọrin nínú kò ní sọ wípé ẹni sóní lọrin. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé bá a bá wá fẹ́ kọ orin ti GERI Alimi a máa pé GERI àbí kí ló ń pè GERI Alimi bárìkà tàríra yọ̀dà bọ̀ GERI Alimi o GERI Alimi o GERI Alimi bárìkà tàríra wa. Bọ́bẹ́ kí àlìkálí ó jòkó lẹ̀ náà. Ọlọ́run ó sàdékú dáadáa. Ṣé omi tó rí ìjà náà? Ẹlẹ́dẹ̀kú náà. Olórí wàláì. Olórí rẹ̀ bọ̀ ní GERI Alimi. GERI Alimi o. Àlùbá. Barakallahu fikum. Gbogbo wa kásẹ̀ séwù lẹ́ẹ̀kan náà. Ẹ dákun ẹ kú níwájú Al-Qadi oníkálukú gbogbo mẹ́. Torí ọ̀rọ̀ tí ń sọ ọ lọ yí ọ̀rọ̀ tó ní válù ni. Gbólóhùn GERI Alimi. Mo ti sọ tàfànjá wípé ẹ̀sùn ní Ìlọrin òhe Ìlọrin Àfànjá mo ní kì í sọ ọmọ àlọ́ ní lọ́kọ́. Ìlọrin lọ́wọ́ kọ GERI Alimi báríkà tá a ríra wa inú orin méjèèjì ẹ ti mọ̀ wípé orin tinúlé lélẹ́yìí orin tìta ni ẹ̀sùn ní Ìlọrin òhe orin ẹ̀sùn ní Ìlọrin òhe ọ̀tẹ̀ ló bí. Náà ẹlẹ́ẹ̀kejì tẹ́ fi mà wípé ìlú àfa Alimi nìlọrin lẹ́yìn tí Àfànjá náà gbà wípé òun sọwọ́lẹ̀ fún Sheikh Alimi wípé fìjọba ẹ̀sìn lélẹ̀ ẹni ọba sì fìjọba lélẹ̀ ń bì kan onítọ̀hún náà láà máa fi ìlú ọ̀hún pè é èyí tá fi mà bẹ́ẹ̀ ni wípé gbogbo ohun tí ń jẹ́ lọrin ká tó dáyé àtìgbà tá a dáyé títí dòní kò síbi tí wọ́n àdúgbò tí wọ́n ń pè ní Àfànjá GERI Alimi nìkan náà rárí lọrin GERI Alimi òun náà nù ẹ lè rí àdúgbò gan tí ń jẹ́ pé àdúgbò kan Àfànjá kò sí GERI Alimi láàrí àwọn tí ń jẹ́ Àfànjá sì ní gbogbo wọn láwà ní Sheikh Alimi náà ní ń bẹ lérí wọn títí dòní láti gbà náà láwà ní àbá Alimi òkú lérí wọn dòní lèmi bí wọn sọ wípé ntí gbogbo wa tẹ̀lé ìsìláàmù la tẹ̀lé lára àbá Alimi àti mímà nta tẹ̀lé nu ibi tẹ́ ti tún mọ̀lẹ́ kejì ni wípé àbáwa world best wọ́n máa kì lọ ní lókì kan àwọn arókèrè náà ni wọ́n kì í àmọ́ ibi tẹ́ ti nákìdù wọn ni wípé tẹ́kùnmọ̀ wípé wọ́n kàn gbé bẹ́ẹ̀ ni tẹ́kùnmọ̀ pé ṣé wàá Alimi ni Ọlọ́run fi ṣe lóbi ìlú ìtọ́lọ́pọ̀ òun ni wọ́n wà ní Ìlọrin Àfànjá ẹ̀ ló dùn jù yọ wọ́n wà ní ìlú tó yí kò léegun ẹsẹ̀ léegun wọn ọkọ̀ lóru bẹ́ẹ̀ ń bọ̀ wọ́n ti pé Ìlọrin Àfànjá ẹnu dùn jù yọ
tọ́ba yẹ pé Àfọ̀njá òun ni wọ́n fi tì sí wọn ò ní sọ pé ìlú tó yìí kò ní eégún àwùsọ́ọ̀fù tí wọ́n fi kún sálẹ̀ ni àwùsọ́ọ̀fù àfa àlímì ni. ibi tẹ́ ti mọ̀ ní wípé àwọn tànákùdù ń bẹ nù àwọn ìtàn yẹn Ọlọ́run kọ́ máa wá jẹ́ kí Ìlọrin ó bàjẹ́ àwọn táwọn ń fẹ́ kí Ìlọrin ó dàrú kí Ìlọrin ó bàjẹ́ àwọn ni wọ́n ń gbìyànjú àti gbé àwọn rawasibul kufur èyí tí Sheikh Alimi ń sọ fún Àfọ̀njá wípé gbogbo èkó Àfọ̀njá ti gbé kó ńjọ́ náà tó sì di mùsùlùmí ẹ sọ fún gbogbo ẹni ogbólẹ̀ àwọn tí wọ́n ń sọ wípé Ìlọrin àwọn ń bọ̀ wá gba Ìlọrin lọ́wọ́ àfa Alimi ẹ sọ fún wa wípé ṣé wọ́n gbàgbé wípé Àfọ̀njá ṣe ìsìláàmù lẹ́yìn àfa Alimi kó tó kú ni ìsìláàmù ni wọ́n tẹ̀lé èyí wọ̀ kan ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ Emirates ní gbogbo ibi tẹ́ ẹ bá wà bàbá wọn lọ́la ọba lù lọ́rin bàbá fún Emirates ní ààyè tí ẹ tó lówó kan ò ní tí ọlọ́lá kan ò ní kódà bí Emirates ṣe wà yìí Emirates ju gọ́vnà lọ bí Emirates ṣe wà yìí Emirates ju lọ́yà gbogbo tí ń bẹ́ ń lọrin tá à ń pè kódà Emirates jẹ́ àfà lọ torí kò sí tí wọ́n ń pè ní Emirates yìí náà ni àwọn orípa Sheikh Alimi òun ló ń yè tí ò di ọ parẹ́ ẹni ọba wa jẹ́ gómìnà lónìí ó ti kọjá l'Emirates rí kó tó di gómìnà ní bá jọ máa lọrin ẹni ó jẹ́ sẹ́ president lónìí tó bá yẹ kó máa lọrin ni lọ́ba jẹ́ president lónìí ó ti kọjá lọ́ndà Emirates kí ó tó débẹ̀ ipò tẹ ẹni lọ́dọ̀ Sheikh Alimi ọ̀pọ̀ ọlọ́pàá tó jáde pé bí a ti kéré mà yìí tá a bá ta geri ẹsẹ̀ tá a múra bá ti múra yìí tá a bá lọ lé àfa Alimi wọ́n sì ṣílẹ̀kùn fún wa kí a wọlé àwa nìkan la nírú opportunity bẹ́ẹ̀ tẹ́lómi ò ní so ẹ wá jẹ́ kí àwọn èèyàn ọmọ yìí léèní èyí tí sọ fẹ́ yẹn Emirates nù ni ẹ má gbogbo ohun tí ń jọ máa lọ ni mẹ́sẹ̀gì mi nu fún gbogbo ọmọ àlọ́ ni ẹ jẹ́ kí àwọn èèyàn máa rírì léèní ọba wa bàbá wọn bá lù rọ ni kì í ṣe ọba téèyàn lè máa fojú rí kí ọsọ́nbì kan pé òun lè pàdé ọba ọba lọ ni wọ́n á lọ pàdé wọn pàtí kan báwọn ọba yòókù ti máa jó pàtí kí wọ́n fẹ́ra wọn sẹ̀ sí ó lè pàdé ọba tiwa bẹ́ẹ̀ ó sì lè pàdé àwọn ẹlẹ́hà bàbá ọba lọ ni wípé àwọn ẹlẹ́hà ọba ni wọ́n ń jó wájú eléré àbí kọ́ máa dáwọn ẹlẹ́hà ọba ń tí tọ̀kì ọlọ́run ní jẹ́ ara padà sí bó ọlọ́run ní jẹ́ ara padà sí bó ọlọ́run ní jẹ́ ara padà sí bó kó jẹ́ àrí bàbá náà pẹ́ o ẹ má fi ẹ̀yàn ọmọ àlọ́rin tí ọba mọ ọwọ́ ọba wa fún ọba wa ọmọ àlè lọ́rin ni gbogbo ẹnu mi sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá bú ọba àlọ́rin tó lóun bú ọba àlọ́rin òun bú ọba àlọ́rin ọwọ́ ayé olóhùn fẹ́ lọ lè túbá kẹ́ni kọ́ máa wá nígbà náà kásílẹ̀kùnlé àfa mílímílẹ̀ fún kọ́ máa bọ̀ wá túbá sọ́ọ̀bà àmà pé ẹnìkan bú un so bàbá ọba àlọ́rin ọmọ pé ẹnìkan bú àwọn ẹni ọba fi ẹnu gún ọba àlọ́rin láì dáa òun ni ó ṣe rí ibú tọ́ba sì fẹ́ sọ pé òun ò fẹ́ ṣe rí ibú mọ́ òun fẹ́ túbá yóò tàrájà eri mẹ́díà tó ti sọ̀rọ̀ sọ́ba àníná ni ó ti tàrájà padà bọ́mọ àlọ́rin kan bá mú ẹnìkan wálé àbá Alimi pé wọ́n á túbá èékú tàná ọmọ àlè lọ́rin ló ń tọ̀ tọ́lọ́ba ti wá òdìlẹ̀ tó bá wọn wọn máa wí pé ọba àtẹnìkan ń jà kíní wọn ó yẹ kéèyàn ó ṣe làákàyè kíní yẹn ọba làákàyè mọ̀ kéèrú màkúù kọ́ wá pé lágbájá àti ọba ń jà ọba bó láyé sọba kéréje odidi ọba lọ́rin wọn á nígbà náà nìkan ń bọ̀ wá bẹ ọba lọ́rin a gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ kọ́dà bá a bá gbọ́rú rẹ̀ a máa ń tó lè dálẹ̀ ẹni tí bá ń gbèrò orú ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni ọba lóun fẹ́ túbá lọ́dọ̀ ọba lọ́rin àwọn fẹ́ túbá lọ́dọ̀ àwọn ìmáàmù lọ́rin kọ́dà bá ìmáàmù àgbáyé ṣe ìmáàmù tó pé ẹ̀ ń sún bẹ́ẹ̀ lọ lè túbá kọ́dà bá mudirul markaz ṣe é sáfà àti kẹ́ni kan wí pé ẹ̀sùn ń bẹ̀ lọ lè túbá gbogbo àwọn tá a wí àwọn ọmọ akẹ́ni kan bú àwọn ẹni ó bú wọn ni kọ́ máa retí àti bọ̀tán tiẹ̀ ẹ dákun torí ọlọ́run mẹ́sẹ̀gì mi nù fún gbogbo ohun tí ń jẹ́ Ìlọrin Emirates láti rí Emirates edérí àwọn shabab edérí àwọn tí ń jẹ́ ògo Ìlọrin gbogbo yín bẹ́ẹ̀ tẹ́ ẹ dúró nílọrin ẹ gbé ọba wa níyì ẹ fi bàbá ọba Ìlọrin sáàyè tọ́lọ̀ fún wọn sí ẹ má ta ọba wa níta ẹ sì má ta ọba wa gbowó ẹ sì má ta ọba wa jẹun
alibarika tá à ń lára bàbá náà tó kọjá káma lè fi ó kọ bàbá náà gba nǹkan bì gan al-kalimatul akhira tó parí ẹ̀ òun lè yí tí wọ́n sọ ń dún ní pẹ̀lú ọ̀rọ̀ ìyá ọlọ́sùn mo tó tún sọ fún gbogbo ẹ̀yìn Emirate ẹ dákun torí Ọlọ́run irú àṣà báyìí ẹ má jẹ́ ọ wà nínú Emirate o anybody tó bá wọnú Islam wá ẹ má má dáwó fún wọn má kò sínú àṣà lọ ní bẹ́ẹ̀ ẹ má má gba owó fún wọn ní platform má ẹni ó bá wọnú ẹ̀sìn wa àwọn tẹ́ ẹ fẹ́ràn lọ́wọ́ ń bẹ èyí ni mò ń sọ tẹ́lómi ń rò wípé wọ́yà ń ṣe lára ẹ̀ ń gbé nǹkan sí ghayru mawdi'ihi bẹ́ẹ̀ yẹn bá sì gbé nǹkan síbi tí èé sáyé rẹ̀ kọ́dà ó lè kò bínú Ọlọ́run láti bẹ̀ àwọn tí gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ ní platform tọ́lọ̀ ń pè yín jáde tó pe platform yín jáde tẹ́ ẹ sì ní àwọn èèyàn ńlá lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n wúlò fún ẹ̀sìn tí wọ́n bá ní ṣòro àwọn ni kẹ́ ẹ ṣàánú bíi àfa orí ayé èyí tí wọ́n á sò níjẹ takọ́ àfa àwọn akúnbáyẹ̀kún yìí gbogbo ohun tí àfa akúnbáyẹ̀kún ọba ṣe ẹ rí i pé nǹkan tó make sense ni nígbà pé àfa àmàkéwú gbogbo ohun tó make sense lẹ́ẹ̀ máa bá níbẹ̀ ẹ lè bá nǹkan tí wọ́n máa dààmú làákàyàwó yẹn wípé ẹ̀yà àti tẹ̀sí báyìí abẹ́ẹ̀jọ́ ń pín in so àfa àwa al-Mukhtar gbogbo tí wọ́n bá ṣe ẹ bá pé nǹkan tó make sense ni ọmọ àlọ́rin kan ò ní ṣerú ẹ̀ ni mo fi ń sọ wípé ńgbà tá a fọ òkúta gidi tó ṣe wàhálà tó bẹ́ẹ̀ tó ṣe fìtínà tó bẹ́ẹ̀ tó bá kú kí láàmú ẹbí ránṣẹ́ sí ìgbà tí ó sì kú tó darí ogun ní sẹ́kọ̀ọ́ yẹ kó kéré ogun bàwá lé ogun kó ẹni wọ́n wá lè jà lógun òun ló tún wá kó gbogbo ohun tí ń jẹ́ ó tún wá bẹ́nẹ́fìtì gbogbo nǹkan ló kó gbogbo ẹ̀ gbogbo irú àwọn nǹkan yìí ni mo fẹ́ kí àwa tá à ń jẹ́ mùsùlùmí kí a lọ lè ṣe àkíyèsí rẹ̀ àlùfáà orí ayé òun ni àfa àpẹẹlẹ ànábì níta ní ká máa ṣe nu ẹ wo ẹ̀bùn tí Ọlọ́run bùn àfa náà mo hùbù ni Ọlọ́run bùn lẹ́bùn tó pọ̀ ó sì wúlò fún ẹ̀sìn ó sì wúlò fún Islam ó ní tó fẹ́ họ́pà Islam ọwọ́ rẹ̀ àbáwọn lè márùn nígbà tí àfa náà lóhun ṣe káàdàm ó dàbí kí n gbé kí n mí báyìí kí n wá tún bí ipe mi lọ yẹ kí n bí eléyìí nígbà tó bẹ̀rẹ̀ sí lóhun mùlánà ṣe káàdàm èyí fi gbogbo ẹ̀ hàn yín wọ́n tún wá ní kó lóhun bàbá mùdírù ó tún wá lóhun bàbá mùdírù bí ìgbà tó yẹ kí mùdírù gani wọ́n tún wá ní ó lóhun bàbá wọn wà sí àgbáyé bẹ́ẹ̀ pẹ̀lú mímọ́ ní sì ń ṣe gbogbo ẹ̀ irú àwọn yìí la nídìí láti ràn lọ́wọ́ tán bá wà nínú problem kì í ṣẹnìkan tí ìsìlámù dùn la lọ́sàkó ń bẹ̀ lọ́lọ́bọ̀ mi ó tún wá lóhun dé padà ìwọ́n dé ọkà bọ̀ Emirate ni mo ti ń sọ eléyìí kí gbogbo ẹ̀yẹ Emirate kẹ́ ẹ máa marú tí ẹ máa ràn tẹ́ ẹ máa gbéga ẹ sì máa marú tí ẹ máa gbé sórí social media kọ́lọ́ mọ́sá wọlé àndẹ́ Muhammad kọ́lọ́ má jẹ́ kí Emirate ó bàjẹ́ bẹ́ẹ̀ yìí bá ń jẹ́ mẹ́sẹ̀gì Atayese fún gbogbo ohun tí ń jẹ́ Emirate inna hadhihi tazkira faman sha'a ittakhadha ila rabbihi sabilan wasalaamu alaykum wa rahmatullahi.